ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtọ́jà ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògọ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. bí ayẹyẹ ọjọ́ bíi ọgọ́ta ọdún rẹ̀ ti sọ̀rọ̀ sílẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ àgbà ọ̀jẹ̀ lórin fújì ni Alhaji Abass Akande Obesere àgbà king àwòbágún àwògbò ilẹ̀ Yorùbá ṣe ń múra ní kẹ̀tíkẹ̀tì láti bá Paramount King of Music ṣayẹyẹ ọjọ́ bíi ọ̀hún bẹ́ẹ̀ náà ni gbajúgbajà olórin fújì náà ti ju ọ̀rọ̀ ńlá síta o. Alhaji Abass Akande Obesere olóògbé àkọ́kọ́ ti sọ pé òun gan-an ni áńgẹ́lì tí Ọlọ́run wá sí ìdí orin láti wá mú àwọn àyípadà ńlá bá orin fújì. àgbàjọ olórin fújì náà sọ pé àwọn olórin hip hop gbogbo pátá ni wọ́n testify sí tí wọ́n ní Abass Akande Obesere òun gan-an ni áńgẹ́lì tó wá yí orin padà tó sọ fún yọ̀ǹde ìrọ̀rùn fún gbogbo àwọn ìrọ̀rùn pátá bẹ́ẹ̀ náà ló sọ pé ètò fújì ìyẹn ànábì wẹ́wẹ́ òun náà testify sí òun náà sọ wípé Abass Akande Obesere olóògbòjò àkọ́kọ́ Paramount King of Music àgbà kílógbàgbọ́ àwòlẹ̀ Yorùbá fóun gan ló sọ orin dìrọ̀rùn tó fi di ohun tí olúkálùkù mú tiẹ̀ bí kìíní ọ̀hún sì wá ràn wọ́n lọ́rùn dáadáa ẹ̀yin náà gbọ́ nǹkan tí olóògbòjò àkọ́kọ́ Paramount King of Music àgbà agbábọ̀ ògùnlẹ̀ Yorùbá Alhaji Abass Akande Obesere sọ nípa ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún tó ló máa mìgbóró títì tó ní gbogbo ayé pátá ni wọ́n ń bọ̀ wá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ló sọ wípé aṣọ àwọn èèyàn fi wọlé nítorí pé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wò ọ̀tọ̀ sí ní tọ́lú tó nǹkan tó máa ń yàtọ̀ oríṣiríṣi tó máa ń lárin gan ni ẹ máa bá a kà ṣọ́hun ní tẹ̀yẹ lóko orin kíkọ ní tèmi adé ìjọba tí mo gbà yí o wà sàn wá tọ́wọ́ wà sàn wá tọ́mọ torí pé èmi ṣàmòlò mi èmi ṣàmòlò mi èmi ṣàmòlò ohun tí mo fi ń kọrin gbogbo lórí tó ń bọ̀ lẹ́yìn o ẹ̀mí ayọ̀ rábà láti gbàgbé. lọ́ba díjà tó díjà abálábà ti jàjọba èdè wọ́n gbàjọba ètò ọjọ́ ta sí mu sí. èmi Akande lọ́lúwa ṣìnà ọlọ́run ọba ló mú mi ṣìnà yẹn. ìlú òyìnbó tí gbogbo wọ́n rẹ̀ ní ìsẹ̀yìn mo mìíràn wá tó ń pè ní Fuji musician. ṣòbí nígbà kan bólórí kan tó bá lọ bẹ́ni tó ń bẹ níwájú tó lóun fẹ́ rẹ̀ lu òyìnbó wọ́n á máa dáyà ìjà ni wọ́n ní kí ló fẹ́ ṣe kí ló fẹ́ lọ ṣe nílùú òyìnbó ó sì kéré àmẹ́mí Àkàndé olóògbòjò èmi ní mo ti pa ọ̀hún bọ̀ lẹ́kùn. mo fi wá sọ pé wọ́n ní
wọ́n tilẹ̀kùn mọ́ wa wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́. láti ilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa ó fi kọ́kọ́ ìyàbọ̀ lẹ̀kùn ó ti wábọ̀ lẹ̀kùn bàbá ti wábọ̀ lẹ̀kùn. wọ́n pariwo pé wọ́n tilẹ̀kùn mọ́ wa wọ́n ti kọ́kọ́rọ́ pamọ́. òní ti tìpá bọ́ lẹ́kùn. ó fi kọ́kọ́rọ́ ó lẹ̀kùn ó ti ìyàbọ̀ lẹ̀kùn. mo ti fipá já lẹ́kùn. gbogbo àwa onífújì àti go viral. ó bá ìrà ó ti ìyàbọ̀ lẹ̀kùn. Abass Akande ó ti go viral. ó bá ìrà. Àrí Àkànní Ṣínà ó ti go viral. ó bá ìrà ó bá ìrà ó bá ìrà ó ti ìyàbọ̀ lẹ̀kùn. bàbá ti gbà lẹ̀kùn. Adéwálé Àyùbá ó ti go viral. Akílẹ̀ Súlẹ̀ Àlàó wẹ́wẹ́ ó ti go viral. Wàsíù Àlàbí Pasuma Ajíbọ́lá ó ti go viral. Sáìdì Òṣùpá akọ́rẹ́dì ọ̀gbà orin yéé ọmọ ti go viral. Sulaimanu Alao Malaika Alao eléwèlé ọmọ àti aláìlúwà ọmọ ọmọ ti go viral. Valentine àbúrò mi Bàtáyé Àkànbí àbúrò Panasíkú àṣírí mi àwọn kan ti go viral. Rẹ̀mí Àlùkò Rẹ̀mí Àlùkò mo rí tọ́ndà ó pọ̀ Tọ́pẹ́ Makanaki Sáfẹ́jọ́ Àmàmà Rashidi Ayinde Atẹ́rìbígbé Táyélólúmi kọ́rẹ́nsì Adétóbísí ọmọ mọ̀ ti go viral. Ṣẹ̀fí Àlàó ọmọ oko bàbá oko Àlàó Adétókúnlé Àlàó agbára orin yéé ó ti go viral. Ramoni ẹ̀ṣọ́ ọmọ mi Àrẹ̀mọ ó pọ̀ wàláì mo ti tìpá bọ́ lẹ́kùn mo ti tìpá bọ́ lẹ́kùn. ẹ wò mí mo ti tìpá bọ́ lẹ́kùn mo ti tìpá bọ́ lẹ́kùn mo forí jágbó mo ti tìpá bọ́ lẹ́kùn mo ti tìpá bọ́ lẹ́kùn. Ọlátúnjí Àkànbí Obesere Junior ó náà ó ti go viral. ẹ wò mí mo ti tìpá bọ́ lẹ́kùn mo ti tìpá bọ́ lẹ́kùn mo forí jágbó mo ti tìpá bọ́ lẹ́kùn mo forí jágbó mo ti tìpá bọ́ lẹ́kùn. iṣẹ́ ni mo ṣe mo ti tìpá bọ́ lẹ́kùn. Ọlọ́run ọba ló fún mi ṣe mo ti tìpá bọ́ lẹ́kùn. ìgbà tí mo bẹ̀rẹ̀ ogun mo ti tìpá bọ̀ lẹ́kùn. àwọn kan ní mo láṣẹ jù mí mo ti tìpá bọ̀ lẹ́kùn.
ìgbà tí mo bẹ̀rẹ̀ ogun mo ti tìpá bọ̀lẹ̀ tó jẹ́ pé mo ń jagun mo ti tìpá bọ̀lẹ̀ àwọn kan ní mo láṣẹ jù rápálá mo ti tìpá bọ̀lẹ̀ kù àmọ́ nígbẹ̀yìn ní ìgbẹ̀yìn mo ti tìpá bọ̀lẹ̀ kù wọ́n wá rí wípé mo ti tìpá bọ̀lẹ̀ bí kù mo ṣe ń jà fórí mi mo ti tìpá mo bọ̀lẹ̀ tún ń jà fórí àwọn mo ti tìpá bọ̀lẹ̀ kù wọ́n ti wá gbà ní sẹ́yìn o mo ti tìpá bọ̀lẹ̀ kù sídó mo ti tì pábọ́lẹ̀ kú mo ti tì tìpá bọ̀lẹ̀ kù torí náà ìjà wá ìjà òsì ìjà wá ìjà òsì wọ́n lè gbé wá látẹ̀yìn wọ́n lè gbé wá láti iwájú always guide you. ìjà wá ìjà òsì ìjà wá ìjà òsì wọ́n lè gbé wá látẹ̀yìn wọ́n lè gbé wá láti iwájú always guide kíkẹ́ wà ó. Abass Akande ikú bàbá ẹ má gbàgbé Saidi Ayinde o Báṣọ̀run àgbàlagbà òye Saidi ọmọ dáadáa Ayinde Ayinde Saidi ní Ìbàdàn. àṣẹ gbogbo ohun téèyàn bá ń ṣe bó bá ti lọ ti jọrọ irọ́ lè lọ lógún ọdún kó tilẹ̀ wù bó ṣe lè pẹ́ tó òtítọ́ àbá ní ọjọ́ kan ọ̀kàndó. ibi ọ̀tá fojú sí ara mi ṣe ní pé ọ̀nà òṣà àgbà bẹ̀ lọ. ẹ̀yin ẹ̀ máa sáré kó bàjẹ́ àwa dẹ̀ máa sáré kó dáa. a mọ̀ pé tó bá dọ́jọ́ ọjọ́ kan gbogbo wa la kú máa rojọ́ níwájú aláùsá tí tó ṣẹ̀dá wa. mo ti tì pábọ́lẹ̀ kú mo ti tì pábọ́lẹ̀ kú. ó ti kọ́kọ́rọ́ pọ̀ lẹ́kùn ó ti tìpá bọ̀lẹ̀ kù. wọ́n sọ wípé wọ́n ti lẹ̀kùn mọ́ wa wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́. àpàdé ti lẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ ti tìpá bọ̀lẹ̀ kù. mo ti já o. ó ti já ó ti já ó ti já bàbá ti já. pẹ̀lú àṣẹ Elédùmarè mo ti já o. pẹ̀lú àṣẹ aláùsá tí ó ti já ó. mo jọ láìlá ìlàlá Muhammadu Rasulullah. gbogbo àwọn onífújì nílẹ̀ yìí o ká lọ́mọkàn balẹ̀ ṣẹ́rọ̀ ohun tó kù lẹ́yìn yìí o ìgbádùn lókù tá ò máa jẹ ẹ̀yin onífújì ẹ fòró mọ́ ẹ tún dààmú mọ́ o ọlànà bí máa mẹ́nu òun dáadáa láwùjọ máa bára wa ṣe ẹnìkan ò lé lóní ayé gbó Àkàndé olóògbòjò ṣe tiẹ̀ kémi náà kì í ṣe tèmi ẹ̀yin olórí ẹ fòró ẹ fòró ẹ fòró ẹ fòrò ẹ dààmú ẹ dààmú ẹ dààmú ẹ dààmú mo lẹ́ fòró ẹ fòrò torí pé fòrò mo ti tì pàrọ̀ lẹ́kùn mo ó ti ti tì tìpá pàrọ̀ bọ̀lẹ̀ kù. láwọn olùdókọ́ ó ti tìpá bọ̀lẹ̀ kù. mo ti tì pàrọ̀ lẹ́kùn mo ó ti ti tì tìpá bọ̀lẹ̀ kù. torí pé gúdúgúdú sani mi ẹnìkan lọ̀sọ̀ kú sọ ẹnìkan sọ̀rọ̀ kọ̀rọ̀ ẹnìkan sẹnu fìrì bí ajágbé ewu àjùlọ làgbà gbódògbódò kì í sẹgbẹ́ lòdò Àkàndé ni bàbá yìí ó lọ bá yìí. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ gbogbo ilẹ̀ òun gbà Àkàndé ni bàbá yìí Àkàndé ni bàbá yìí. ajagun gbadé gbogbo ní fújì Àkàndé ni bàbá yìí Àkàndé ni bàbá yìí. olùlànà gbogbo ní fújì o Àkàndé ni bàbá yìí. Àkàndé ni bàbá yìí. nínú gbogbo wa pátá àwa tó ń kọ́ fújì yẹn nínú gbogbo wa pátá Àkàndé ni paramount nínú gbogbo wa o. Gbogbo wa pátá.
ẹkú kúrò ojú ayé nínú gbogbo wa gbogbo àgbàdá ayẹlẹ nínú gbogbo wa gbogbo àgbàdá Akande ní paramount nínú gbogbo wa gbogbo àgbàdá. wọ́n jìyà wọ́n jẹ ewé ya o. ẹni tó borí àwa níbi kò ní ra gbá kò ní ra wo kò ní ra kòkò bàbá ìsásùn lákòókò bàbá ìsásùn. wọ́n jìyà wọ́n jẹ ewé ya o. ẹni bá lọ dùbú paramount ẹni bá lọ dùbú paramount wọ́n jìyà o. bàbá oníyẹn á jìyà wọ́n jẹ ewé ya. borí àwa níbi kò ní ra gbá kò ní ra wo kò ní ra kòkò bàbá ìsásùn lákòókò bàbá ìsásùn. àmọ́ ó ti gbẹ̀yìn o pápá tó pa wọn o. ẹni tó borí àwa níbi kò ní ra gbá kò ní ra wo kò ní ra kòkò bàbá ìsásùn. ó ti gbẹ̀yìn o pápá tó pa wọn o. egungun tó fẹ́ dùbú olóògùn ojú egungun tó fẹ́ dùbú olóògùn ojú ó ti gbẹ̀yìn o kò ní pẹ́ kò ní ìjìnà tọkàn àpà borí àwa wọn. níbi kò ní ra gbá kò ní ra wo kò ní ra kòkò bàbá ìsásùn. ṣé wàá ráwọn tó ń ṣòṣì orí wọn náà burú o. àwọn tó ń ṣòṣì orí wọn náà burú o. àwọn tó ń dìtẹ̀ orí wọn náà burú o. àwọn tó ń ṣọ̀tẹ̀ orí wọn náà burú o. Akande ti kọjá ohun tí ìyẹn rò Àgbàkí ti kọjá ohun tí ìyẹn rò ó sì dàlàyé nínú oní ìfújì Àjàgùngbadé nínú oní ìfújì olùlànà nínú oní ìfújì ẹ̀yin tẹ̀ ń ṣọ́ọ̀ṣì o ṣẹ́wọ́n àwọn tó ń ṣọ́ọ̀ṣì orí wọn lò ó. Nítorí àwa níbi kò ní ra gbá kò ní ra wo kò ní ra kòkò bàbá ìsásùn lákòókò. Òun ta ni mo gbọ́ yẹn Àgbàkí Àgbàkí. Òun ta ni mo gbọ́ yẹn Paramount King Àgbàkí Abọ́bagún wà. Òun ta ni mo gbọ́ yẹn Àgbàkí. Ẹ sọ fún wọn ọ̀gá ń bọ̀. Ọ̀gá ń bọ̀ o. Ẹ dúró dédé ọ̀gá ń bọ̀. Ọ̀gá ń bọ̀ ẹ dúró bàbá ń bọ̀ o. Ẹ lọ sọ fún wọn ọ̀gá ti dé o ọ̀gá ti dé. Ọ̀gá ti dé 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 bàbá ti dé o. Ọ̀gá ti dé o. Ọ̀gá ti dé o. Ó dé pẹ̀lú àlùjò. Ọ̀gá ti dé o. Torí tìlú àlóhùn ló wọ̀lú. Ọ̀gá ti dé o. Ó dé pẹ̀lú àlùjò. Ọ̀gá ti dé o. Ó dé pẹ̀lú àlùjò. Ọ̀gá ti dé o. Ọ̀gá ti dé o. Ọ̀gá ti dé o. Ìwọ lọ̀gá èmi lọ̀gá. Bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba mọ́. Ẹni tó ń parọ́ mọ́ lọ́kàn rẹ̀. Òun tó ń tán. Òun lọ́dún eégún. Ọmọ aláàgbà. Ayé àfọwọ́ra kàrà láti bí ìjẹ̀kan. Ọ̀gá ń bọ̀. Ọ̀gá ń bọ̀ o. Ẹ dúró dédé ọ̀gá ń bọ̀. Ọ̀gá ń bọ̀ ẹ dúró bàbá ń bọ̀. àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv show ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. Thanks for watching this video.
Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.